fetí ara mi gbọ́ tí ìyá ọkọ mi ń sọ fọ́kọ mi pé tí n bá ti bímọ kejì sí o kí wọ́n yanjú mi kí wọ́n pa mí. Ọkọ mi sì ń bi léèrè pé kí ló dé tí ò jẹ́ káwọn pa Michael tó jábúrò òun, ṣe bóun náà ń threaten àwọn. Ìyá ọkọ mi sọ pé ṣe bá burú ẹ nìyẹn, eléyìí mo sọ fún ẹ náà. Ọkọ mi ní òun ò lè pa ọ́, bẹ́ẹ̀ bá dé kóun máa fún un lábẹ́rẹ́ lọ òun á máa fún un lọ, àmọ́ kóun pọmọ ọlọ́mọ òun ò lè pa. Ó tún bẹ̀rẹ̀ bó ṣe máa ń ṣe bẹ́ẹ̀ ni ó tún di ó tún bá àwọn lájọṣepọ̀. Ọkùnrin bẹ́ẹ̀ ni wọ́n bọ́ sí yàrá ni wọ́n tún bẹ̀rẹ̀ sí bá àwọn lájọṣepọ̀. Àǹtí Ṣeun, ibi tí mo dúró sí nínú yàrá ni mo dúró sí, mo wá ń wọ ẹkún mu pé ọjọ́ wo ni mo máa bọ́ kúrò nínú ìṣòro yìí. Àǹtí Ṣeun, tẹ́ ẹ bá rí ara mi bó ṣe rí, mo dàbí èèyàn tó ní àpáàdì lára. Bẹ́ẹ̀ ni tí ní bá wọ ara mi tán á wá dẹ́jẹ̀, tó bá ti wá dẹ́jẹ̀ ibẹ̀ ni ó dúdú. Àwọn ọ̀rẹ́ mi máa ń wá mi wá, tán bá wá tó máa bá mi báyìí wọ́n ní àkí ń pẹ̀lẹ́ wọ́n bá mi ra nǹkan wá. Tí wọ́n bá ń bọ̀ ń gbà mí máa ti sọ fún wọn ní ẹni tàbí wá sí ń bọ̀ wọ́n mi ra protein bọ̀ wọ́n gbọ́dọ̀ mọ̀ pé mo lo protein o, wọ́n bá mi rà bọ̀, so wọ́n bá mi rà bọ̀. Oògùn yẹn mo máa ń lò tó máa fi ń calm díẹ̀ tí màá fi sùn díẹ̀. Ìgbà tó yá ọ̀rẹ́ mi kan náà àwọn tájọ ń ṣe ń gbà yẹn náà, ẹni tó jẹ́ kí n mọ ẹni tó ṣe wedding yẹn ṣe mọ̀ pé òun ló súnmọ́ àwọn ọkọ mi, so òun náà máa ń wá àtidọ̀dọ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tí mo ti fẹ́ ọkọ mi yẹn, torí ọ̀rẹ́ ọkọ mi ní ọkọ ẹ̀. So ẹni tó yẹ kí n mọ̀ wọ́n yẹn colleague mi níbi iṣẹ́ ìyẹn máa ń wá. Ìgbà tó yẹn introduce the oògùn kan sí mi, wọ́n pè ní trauma ẹ̀mọ̀, so ti yẹ I don't want to mention the oògùn name. Ó bá introduce níbi drug yẹn sí mi, wọ́n bẹ̀rẹ̀ sí ń lò. Tí wọ́n ti wá lò yẹn báyìí gbogbo nǹkan tó ṣe mí everything máa calm, everything orí mi máa calm. So ìyẹn báyìí ìgbà míì máa jí owó ọkọ mi nínú àpò ẹ̀, máa kó fún yẹn kó bá mi rà bọ̀, tó wá sí mi báyìí á bá mi rà tí máa lò títí tó máa fi dé á bá mi rà wá. Ṣùgbọ́n tí wọ́n ti fún mi gbà tí wọ́n ti kò fún mi lábẹ́rẹ́ yẹn gan, so máa fẹ́ rí gbogbo nǹkan tí mo rí yẹn, máa fẹ́ reason where tí mi fẹ́ ro ọkọ mọ́ òní màá lò. Mo mọ̀ pé èyí báyìí o kò ṣe tí mo ti lè bọ́ gbogbo ìdòrò bí mo ṣe máa bọ́ torí mo ti bímọ fún wọn. Akọ́dá ayé ìbà ṣẹ̀dá ayé ìbà, ẹ̀yin tó láyé ìbà yín tẹ̀ nígbà ìbà ẹ má jẹ́ kú gbogbo mi bá dé. Ògo díẹ̀ mi pin ẹ má jẹ́ kó jẹ́ ti tèmi, èmi tí mo ṣiṣẹ́ náà ni kí n jẹ nǹkan mi. Ìṣẹ̀dá mi má gbàbọ̀dè, ìṣẹ̀dá mi má gbàbọ̀dè, ìṣẹ̀dá mi má gbàbọ̀dè, ìṣẹ̀dá àwọn tó ń wò mí yóò ní gbàbọ̀dè láṣẹ Èdùmàrè. A ò ní káwọ́ lérí fẹsẹ̀ janlẹ̀, a ò ní fi ikú mọ ìyá ara wa lágbára lọ́wọ́ Elédùmarè, a sì ní fi ikú lókìkí. Ó ní ṣe fọ́ìsì àǹtí yẹn ni mímọ̀ pé àǹtí yẹn ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lo voice mi tí wọ́n ní lo voice mi gan, tí wọ́n máa lo voice mi wọ́n dé lo face mi, tó sì ń go viral tó fi ń jẹ́ lọ. Elédùmarè, èmi tí mo lògo jẹ́ rógò mi lò. Ẹ̀yin tí Facebook lábúlé ọgbẹ́ni tó ti wà open, mo ní kẹ́ lọ follow mi bẹ̀ ká lè wọ 5,000 so that people can be followers there, a lè go viral. A máa tó open page mi, ẹ má worry. Ẹ wo kí ni mo rí tí mi ò sọ fún yín? Àǹtí Ṣeun, oògùn yẹn drug yẹn ni mò ń lò, mo fi maintain ara mi. Ó pẹ́ díẹ̀ ó wá ní ọjọ́ kan àbúrò ọkọ mi obìnrin méjèèjì bó ṣe bẹ̀rẹ̀ sí ń bára wọn jà nìyẹn. Ṣé o pé ọkọ mi ò fún mi lábẹ́rẹ́ mọ́, wọ́n ń bára wọn jà. Kí ni ó ti nímọ̀ jù, ó ṣiṣẹ́ kíndé kan jù bákan ó ti ẹ̀nírònú ọba tí kí ni wọ́n ń jà fún, mi sì gbọ́dọ̀ dá sí i. Ṣé láwọn méjì yẹn wọ́n wà cold towards any other person. Èmi ò mọ̀ wípé kékeré yẹn ti ń bá ọkọ mi jà pé kó má fẹ́ ìyàwó, ẹ máa gbọ́ o, pé kó má fẹ́ ìyàwó, pé káwọn kúrò mi báyìí káwọn kó lọ sí ìlú ibòmí ibi tí wọ́n ti dá wọn mọ̀, káwọn lọ máa gbé ìgbé ayé ọkọ àti ìyàwó ń bẹ̀. Tí ẹ sọ pé bónú ti ń ṣe irú yẹn, tó sọ pé òkè táwọn bá má rí nǹkan, ó sọ pé tó má rí kò disturb àwọn ọjọ́ bá ń ṣe ritual yẹn, wọ́n á dẹ̀ máa wá pé láàrin oṣù kan àwọn ṣàgbọ́dọ̀ jọjáde ṣe pọ̀ ní wáṣẹ́ bí i orí ojoojúmọ́. So ọwọ́ àjọ ń jà sí pé kí ló ṣe ẹgbọ́n náà ìgbà kan náà ìdí kan àwọn méjì ò ní boyfriend o, bọ̀dá wọn ní boyfriend wọn. Àwọn àjọ ń jà sí, wọ́n ní pé ok wọ́n ní káwọn settle ẹ̀, ó ṣe pé ọkọ mi nìyẹn. Ṣe mọ̀ pé èmi wà nílé, wọ́n rí mi bí kíní
ìyá wọn nìkan ló mọ̀ pé wọn ò fún mi lábẹ́rẹ́ àtọkọ mi so wọ́n ṣà ń ṣe gbogbo ẹ̀ bí tí mo dé ní àná ni màá dúró sí wọ́n sọ fọ́kọ mi pé ìgbà tó wà ń bẹ̀ ni pé bó ṣe máa ń dẹ̀ ẹ̀kan lóṣù yẹn àwọn ò fẹ́ àwọn kó tí ń ṣe àwọn tí ń ṣe náà kọ́kọ́ mi kó bí kó máa sọ di at least every week káwọn máa ṣe àti lókèrè ju ẹ̀kan every pé àwọn ò ní boyfriend o àwọn ò rí boyfriend ọkùnrin pe àwọn bó bá torí kò táwọn ń bọ́kọ mi ṣe lè kọ́kùnrin pe àwọn so kọ́kọ́ mi sọ di kọ́kọ́ mi sọ di ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ fáwọn pé at least ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ pé ṣe bá rí pé every week ló máa wọ yàrá mọ́mì ọkọ mi sì kọ̀tẹ̀ fẹ́ nìyẹn kò sí wàhálà ẹ̀yàn ń pé báwọn ṣe máa ń ṣe é tó pé tí bọ̀dá tàwọn bá ti fẹ́ wọlé tó àwọn kò ní báwọn ṣeré pa akọ̀ wọlé gẹ́rú àwòlé gan pé àwọn ò fẹ́ràn nǹkan bẹ́ẹ̀ yẹn o pé àtòrí pé àwọn ò fẹ́ràn nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn kọ́ làwọn dí mind fún nǹkan báyìí o kí ní kan pé tí wọ́n fẹ́ bá àwọn wọlé káwọn jọ ṣeré pé kò sí nǹkan ṣé kò tẹ̀ fẹ́ nìyẹn kò sí problem and again owó tó ń fún àwọn kó increase ẹ o kò sí wàhálà máa increase ẹ ok ṣe ọ̀nà wa lọ nígbà tán lọ ọkọ mi wá bá mi lókè ọkọ mi ní má jẹ́ kí àwọn Olúkẹ́ mọ̀ pé mi ò fún ẹ lábẹ́rẹ́ o mọ́mì nìkan ló mọ̀ pé mi ò fún ẹ lábẹ́rẹ́ kò dẹ̀ mọ̀ pé tí mọ́mì bá mi pò torí wọn trust ẹ òun jẹ́ pé wọ́n wí pé you are one of us now má disappoint mi o tó bá disappoint mi máa dọ́bọ̀ abẹ́rẹ́ yẹn orí ẹ̀ yí orí òyìnbó kan mi o mo sọ fún ẹ wípé ogun tí màá lọ máa fi tọrọ owó lọ́wọ́ ẹgbẹ́ mi èmi ò ní rí o so tó bá wù ẹ́ kó máa plan tó bá wù ẹ́ táwọn ẹ̀ ṣe ń wọ ẹ wá yẹn mi ní kó máa wọ ẹ wá o tó bá wù ẹ́ kó sọ fún wọn pé nǹkan báyìí ló ṣe ẹ́ ọkọ ẹ ló ṣe báyìí wọn bá ọ̀rọ̀ àdéṣepọ̀ àbí nǹkan àbí kó ní òun fóònù ẹ fi ṣe kó fẹ́ rí kọ̀ọ̀dà fẹ́ ṣe ní tì mí ní kó má ṣe òbọ̀ rántí wípé tí má ti gẹ̀ẹ́tì ẹ báyìí ó kú nìyẹn àwọn ọmọ tó ń torí ẹ̀ ṣe gan-an gan á tún join wọn á tún máa fokó sọ́mọ ẹ nídìí. Fẹ́mi ìwọ tó ń ṣe bí pásítọ̀ ìwọ tó ń sọ̀rọ̀ ọlọ́run lẹ́nu owó tó ń sọ lẹ́nu sí gbogbo tó ń ṣe yìí bó ṣe bá mọ́mí ẹ̀sùn tó bá àbúrò ẹ̀sùn you love it you like it. What do you mean by you love it you like it? Did I have option? àbúrò mo ṣe ń fún ẹ lábẹ́rẹ́ náà mo láìkí ẹ bẹ́ẹ̀ ni I can't even hold your hands mi ò lè hold the hand there we can't go out everybody is calling me ìyàwó ẹ ní mẹ́ńtà ìyàwó ẹ ní mẹ́ńtà ìyàwó ẹ ní mẹ́ńtà ṣé orúkọ burúkú kọ́ nìyẹn ni house girl lè bá wa gbé they only come twice in a week just to take care of the house watch the dog do everything do you think I'm stupid do you think I don't know what I'm doing. Okay mo ti gbọ́ wọn ò ní mọ̀ tí wọ́n ti dẹ́dọ̀ wọn máa yún orí mi ẹ̀yìn kò fún mi lábẹ́rẹ́ okay better o lè mọ nǹkan tó máa bá wọn rẹ̀ tó máa sọ tó máa wá ibẹ̀ kó mọ nǹkan tó máa bá wọn sọ ti gbọ́ kódà mo lè ní kó má wà mọ́ má ní kó má wà mọ́ bẹ́ẹ̀ ni sọ fún mi kí mẹ́mẹ́ má wà mọ́ ṣé o fẹ́ sọ mí lẹ́nu ni má ní kó má wà mọ́ má ní kó má wà mọ́ fi wọ́n lẹ̀ tó má bẹ́ẹ̀ sọ̀rọ̀ dá wọn lóhùn kó má wo bẹ́ẹ̀ ni pé kí ni ẹ̀ ṣì wà lára ẹ bó ṣe máa ń ṣe é ń gbà yẹn. ok mo ti gbọ́ àti ṣe ọkọ mi bá jáde nígbà tó jáde mo wà nílé ojú mi kẹta gán síbi òkè níbi pop wa yẹn ibi tírírí ó fẹ́ súnmọ́ ibi tí ac wà nù yàrá wa mo kàn rí kíní ẹ̀ tó ń tán rẹ́ẹ̀dì kámẹ́rà wà ń bí everything tí n bá ṣe kámẹ́rà wà ń bí ó ti hákì fóònù mi ó hákì kọlù ok ó tún wá rí kámẹ́rà tó fi ń wò mí tó wà lọ́fíìsì kí ni mo fẹ́ ṣe àti ṣò ń bá kúnlẹ̀ mi ìṣẹ́ ni pé mo rí kámẹ́rà mo kúnlẹ̀ bá ló olúwa gbà mí ayé wo ni mo wáyé ó ní òun máa fọwọ́ jẹra wọn lórí gbogbo ara òun fọwọ́ jẹra náà bí fóònù ṣe ríngì ni mo ti fóònù ríngì ó yá dé fídíò kọ wọn á pìkẹ wọn á ní ojú wọn wọn kò fi kámẹ́rà wò wọn á ní ojú wọn hello wọn ní what happened to you are you crying no
I'm not crying. I'm not crying. I'm only praying.